About the forgiveness video I posted, I've been receiving a lot of messages, things tó ti ṣẹlẹ̀ sí àwọn èèyàn, especially àwọn obìnrin, nǹkan tí àwọn èèyàn ti ṣe fún wọn. Lára àwọn méjì tó wá bà mí lọ́kàn jẹ́ jù, ó wù mí gan láti gbé àwọn ẹni yìí wá ṣùgbọ́n torí orúkọ wọn àti íméèjì wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ dé orí afẹ́fẹ́. Nítorí arábìnrin yìí bi mí pé ìjẹ́ ẹni tó ṣe nǹkan báyìí fóun, ìjẹ́ òun lè dáríjì bí? Ìbéèrè tó bi mí yìí wá ń pòrúurú lọ́kàn mi, èmi gan ò tiẹ̀ tí ì mọ ìdáhùn sí ìbéèrè tó bi mí yìí. Ó ní ìgbà kan òun dẹ̀ travel out of the country, ó lọ ṣiṣẹ́ fún bí ọdún mélòó kan. Nígbà tó wá tó àsìkò kan, ó ní àwọn ìdojúkọ kan ní ìlú tó wà níbi tó ti ń ṣiṣẹ́. Ìyá rẹ̀ wá ń lọ káàkiri láti lè rí solutions sí problem tóun face ní ìlú tóun wà. Ìyá ẹ̀ ṣalábàápàdé wòlíì kan, ìyẹn ìránṣẹ́ Ọlọ́run. Ó ní wòlíì yóò gbowó kankan lọ́wọ́ ìyá òun tó fi bá wọn ṣe tí àdúrà yẹn fi gbà, tí ìṣòro yẹn fi tán nígbà yẹn. Lẹ́yìn ìgbà tí àdúrà arábìnrin yìí gbà ní ìlú tó wà, ó wá sílé lọ́dọ̀ ìyá rẹ̀. Nígbà tí ó wá dé, ìyá rẹ̀ wá mú lọ bá wòlíì yìí láti fi ẹ̀mí ìmoore hàn wípé kó wá kí pásítọ̀ náà. Ó nígbà tóun máa dọ́dọ̀ wòlíì náà, wípé wòlíì náà sọ fóun pé kóun ra blọọkù àti sìmẹ́ǹtì fún church láti lè dúpẹ́ oore. Ó ní òun ṣàṣe léyìí nínú àwọn owó tóun mú wá láti ìlú tó wà. Ó ní pásítọ̀ yìí ṣàsọ fóun pé òun gbọ́dọ̀ máa wá sí church àwọn láti àsìkò yìí lọ. Arábìnrin yìí wá lóun bẹ̀rẹ̀ sí ni máa lọ. Ó ní pásítọ̀ church òun á sọ pé òun máa nídìí láti wẹ̀ ìwẹ̀ kan. Ìjọ tí a dẹ̀ ń sọ yìí kò ṣe ìjọ tí ó máa ń lọ ń wẹ̀ ìwẹ̀ odò. Mi ò fẹ́ dárúkọ ìjọ náà. Ó ní nígbà tí ó wá di ọjọ́ kan, òun ṣáà pé pásítọ̀ yìí, òun dẹ̀ sọ fún mọ́mí òun pé pásítọ̀ church òun tóun lọ yìí, ó ní òun á wẹ̀ ìwẹ̀ odò kan. Ìyá rẹ̀ wá sọ pé àwọn faramọ́. Nígbà tó wá di ọjọ́ kan, ó pe pásítọ̀ yìí pé ìwẹ̀ tẹ́ ní màá wẹ̀ ńkọ́. Pásítọ̀ wá ní ibi tó wà yẹn tó bá ti kúrò níbẹ̀ kó máa gba bẹ̀bọ̀ wá sí church òun. Nígbà tó wá dé church, ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbẹ̀ tí pásítọ̀ yìí ń dá lóhùn. Ó ní pásítọ̀ yìí sọ fóun pé kóun jókòó. Ó ní nígbà tí ó yá, àwọn èèyàn kúrò, àwọn èèyàn lọ tán. Wípé pásítọ̀ tún sọ fóun pé kóun máa lọ sínú ọ́fíìsì òun. Ó lóun bi pásítọ̀ pé ilẹ̀ tí ń ṣú, ó ti ń tó bí aago 6 táwọn bá máa wẹ̀wẹ̀ odò káwọn tètè máa lọ. Ó ní pásítọ̀ yìí sọ fóun pé kóun ní sùúrù, kóun má wọ̀rí. Ó ní nígbà tí ó wá yá tí ilẹ̀ ṣú, pásítọ̀ yìí wá bá òun. Ó ní ó ti yá káwọn lọ wẹ̀wẹ̀ odò náà. Ó ní nǹkan tóun ṣáàrí ni pé pásítọ̀ yìí gbé òun dé ilé rẹ̀. Nígbà tóun wá dé ilé rẹ̀, ó lóun bi pé ṣé bí ẹni a fẹ́ lọ wẹ̀ ìwẹ̀ odò ni. Pásítọ̀ yìí sọ fún yín pé kó má wọ̀rí, yí pé ilẹ̀ ti ṣú. Ìwẹ̀ tó fẹ́ wẹ̀ yẹn náà ó lè wẹ̀ nínú bedroom yàrá òun náà. Ó ní bóun ṣe gbọ́ ọ̀rọ̀ yìí nítorí pé àwọn ti wọnú ilé already, ó dẹ̀ ti tilẹ̀kùn inú ilé. Ó ní bóun ṣe gbọ́ ọ̀rọ̀ yìí lòun pe ìyá òun dẹ̀ ṣàlàyé fún ìyá òun wípé pásítọ̀ yìí máa sọ pé ìwẹ̀ tí òun á wẹ̀ wípé ilé àwọn lòun á ti wẹ̀. Mọ́mí ìràn náà tún wá sọ wípé kò burú. Arábìnrin yìí wá ní nígbà tí ó yá, pásítọ̀ yìí fóun ní kànkàn àti ọṣẹ wípé kóun bọ́ sínú bedroom kóun lọ wẹ̀. Ó lóun ní tó bá jẹ́ ńgbà náà tó jẹ́ pé òun lè wẹ̀ ní bedroom, kóun kúkú gba ọṣẹ yìí kóun lọ wẹ̀ nílé òun. Ó ní pásítọ̀ yìí ní rárá o, wípé ẹ̀ẹ̀mẹ́ta ló máa wẹ̀ ìwẹ̀ yìí kí ilẹ̀ tó mọ́. Ó ní nígbà tí ó yá, òun ṣáà gba ọṣẹ náà, òun lọ wẹ̀ ìwẹ̀ yìí gẹ́gẹ́ bí pásítọ̀ ṣe ní kóun lọ wẹ̀. Wípé pásítọ̀ ní ó ní nǹkan tóun máa kà sínú omi yẹn fún, wípé kò ṣe nǹkan tóun lè lọ wẹ̀ ńlé. Ó ní nígbà tóun ṣáà wẹ̀ tán, òun bọ́ sórí chair, òun ró ìró mọ́ra, ìró tó fún òun ró mọ́ra. Ó ní kò pẹ́ sígbà náà ni pásítọ̀ náà súnmọ́ òun tó ń fọwọ́ ra òun lára. Ó lóun wá ní pé kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ó ní nǹkan tóun ṣáà máa rí ni pé pásítọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní máa fọ́ọ̀sì òun. Ó gba gbogbo aṣọ tó wà ní ara òun, ó sì fipá bá a lò pọ̀. Pásítọ̀ ó fi bá obìnrin yẹn lò pọ̀. Ó lóun pariwo, òun ké. Ó ní after ìgbà tí pásítọ̀ yìí ṣe tán tó fipá bóun lò pọ̀ tán tóun sunkún. Ó ní pásítọ̀ yìí wá bẹ̀rẹ̀ sí ní máa dọ̀bálẹ̀, ó wá ń bẹ òun. Ó ló bẹ òun gidigidi gan. Arábìnrin yìí wá nígbà tóun kì í ṣe Ọlọ́run, ó ṣàpadà sọ pé òun ti gbọ́, wípé kí pásítọ̀ jọ̀ọ́ kó má jẹ́ kí irú ẹ̀ wáyé mọ́. Ó ní nígbà tí ó yá, òun ṣáà lọ sílé. Ó ní láti ìgbà náà, ó ní owó oríṣiríṣi ló máa ń gbà lọ́wọ́ òun. Ó nígbà tó tún di ọjọ́ kan, òun kàn tún bára òun ní ilé rẹ̀, ní ilé pásítọ̀ yìí. Ó tún fipá bá òun lò pọ̀ again. Ó di ẹlẹ́ẹ̀kejì. Ó ní ìgbà tó bá ti fipá bá òun lò pọ̀ tán ni iyì òun ṣẹ̀ máa ń ṣí, wípé kí lòun tún kó sí i. Ó ní lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yẹn lòun ṣẹ̀ wá mọ̀ pé ogun kan ti wọnú ayé òun. Ó wá lóun ò lè sọ̀rọ̀ sókè, òun ò lè sọ̀rọ̀ jáde nítorí pé ó ń fi ẹ̀rù sínú òun. Ó lóun ò lè sọ fún ìyá òun
òun ò lè sọ fún ọkọ àfẹ́sọ́nà òun nígbà náà. Èyí tó wá burú bẹ̀ ni pé pásítọ̀ tí à ń sọ yìí gan mọ ọkọ àfẹ́sọ́nà rẹ̀, nítorí ó ti introduce ọkọ àfẹ́sọ́nà rẹ̀ gan fún pásítọ̀ yìí kó tó di pé pásítọ̀ yìí tún bá obìnrin yìí lájọṣepọ̀. Nígbà tí ó wá di ọjọ́ kan, ó ní ó tún pe òun, ó ní gbogbo ìgbà ló máa ń gbowó lọ́wọ́ òun títí. Ó nígbà tí ó yá, ó di ẹlẹ́ẹ̀kẹta tóun tún bára òun nínú ilé rẹ̀. Ó ní ó tún fipá bá òun lò pọ̀ lẹ́lẹ́ẹ̀kẹta. Ó nígbà náà lòun wá rí i pé nǹkan ti ṣe òun. Ó ní ọ̀pọ̀ ìgbà tí ẹni yìí bá ń ṣe wàásù, ẹ máa wò ó pé èèyàn Ọlọ́run lẹni yìí tó dẹ̀ ń fipá bá òun lò pọ̀. Ó tún wá ní ọ̀pọ̀ ìgbà ni ẹni yìí máa ṣe ìwàásù tó máa sọ pé ìwọ tí o bá ní àṣírí kan lọ́wọ́ pẹ̀lú ẹnìkan, o ò gbọ́dọ̀ tú àṣírí náà, nítorí tó o bá tú nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ. Ó ní ó ti wá ń fi ẹ̀rù sínú òun pé gbogbo ọjọ́ ayé òun lòun máa ń sunkún. Nígbà tí ó wá di ọjọ́ kan ló wá ṣalábàápàdé èèyàn kan, tẹ́nìyẹn wá ń sọ̀rọ̀ nípa pásítọ̀ yìí. Ẹnìyẹn wá ń sọ fún yín pé pásítọ̀ yìí àwọn ti mọ̀ dáadáa pé nǹkan báyìí ó máa ń fi oògùn ó máa fi ń bá àwọn obìnrin ní àjọṣepọ̀ ni. Ó ní òun sunkún látinú wá. Ó dẹ̀ ní tó bá ti fi nǹkan bá wọn lájọṣepọ̀ tán, ayé ẹni bẹ́ẹ̀, ayé obìnrin bẹ́ẹ̀ kò tún ní bákan náà mọ́. Nǹkan burúkú ló máa ṣẹlẹ̀ sí i. Gbogbo owó tọ́mọ ọlọ́mọ tún lọ ṣiṣẹ́ fún ní ìlú mìíràn tó kó wálé, pásítọ̀ yìí tún gbà lọ́wọ́ ẹ̀. Ó ní kété tí ẹni yìí sọ fóun pé ẹni báyìí ìwà báyìí ni pásítọ̀ yìí máa ń wù, ó ní nínú òun bàjẹ́. Ó lóun ò lè sọ fún ẹni yẹn pé ẹni tó máa ń sọ yìí máa ti fipá bá òun náà lò pọ̀. Arábìnrin yìí wá bi mí pé ìjẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ ṣé òun lè dáríjì, nítorí pé gbogbo ọjọ́ ayé òun tóun bá ti rántí lòun máa ń ṣépè fún pásítọ̀ yìí. Ṣèkàṣèkà ẹ̀dẹ̀ jẹ́ ká rọra. Tárábìnrin yìí nìkan la mọ̀, Ọlọ́run ló mọ iye ẹni tí pásítọ̀ yìí á ti ṣe bẹ́ẹ̀ fún. Àwa òbí náà, nígbà tí ọmọ pè ọ́ pé òun wà lọ́dọ̀ pásítọ̀ kan nínú ilé rẹ̀, pé ó lóun á wẹ̀wẹ̀ odò nínú bedroom, a ò lè sọ fọ́mọ náà pé ó yá máa bọ̀ wálé. Tí ò bá tiẹ̀ fẹ́ wá, káwa gan gbéra ká lọ bá ká lọ sílé pásítọ̀ ọ̀hún. Ṣùgbọ́n òbí mi ọ̀pọ̀ ìgbà láti fi òbí mi ti fi carelessness ló ti fi mú ogun wọnú ayé ọmọ mi. Àwa òbí ẹ̀dẹ̀jọ́, báwo ló ṣe máa bímọ tó ní mọ nǹkan tọ́mọ rẹ̀ ń go through. Arábìnrin yìí ní gbogbo ìgbà tí òun bá ti rántí ni omijé máa ń jábọ́ lójú òun. Ó bi mí, ó ní ṣé irú ẹni yìí ni kóun dáríjì. Èmi náà wá ń bi yín ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí, ìjẹ́ ṣé kó dáríjì irú ẹni yìí? Ṣé kí arábìnrin yìí dáríjì pásítọ̀ yìí? Ẹ̀yin ṣèkàṣèkà. Tárábìnrin kan náà wà tó ló fi ipá bá òun lò pọ̀ nítorí pé àwọn ọjọ́ ń date. Òun ló dẹ̀ disvirgin ẹ̀. Nígbà tó dẹ̀ di ọjọ́ kejì, ó dẹ̀ block ẹ̀ títí oríṣiríṣi bẹ́yẹn. Kò sẹ́ni tó mọ̀ tòótọ́ o, ṣùgbọ́n ẹja ń rọra. Ọ̀pọ̀ ìgbà míì wà tó jẹ́ pé àwọn àṣìṣe tá à ń ṣe yìí ló ń dí ìrìn àjò ayé wa, ló ń dá a padà sẹ́yìn, ní ò jẹ́ kí ẹlòmíì tètè ní lọ síwájú. Mo mọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ lóbìnrin ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin. Ẹ jọ̀ọ́, ẹja wá ọwọ́ ọ̀bàjẹ́, ẹja wá bolẹ̀, ẹja dẹ́kun àti máa ṣe bàjẹ́. Tẹ̀sán ò bá ké lórí wa, ẹ̀ẹ́dẹ̀rú ti àwọn ọmọ yín. Ìwọ tó o lágbára, má ṣe agbára rẹ lò. Kí obìnrin máa sọ pé mi ò lè dáríjì ìyàn tí tóun á fi kú, òun ò lè dáríjì ìyàn tí ẹni ọ̀hún ò bá ráàánú gbà. Ẹ jẹ́ á jọ̀ọ́, ohun tá a bá ní jẹ ẹ má jẹ́ á máa fi run mú. Ọkùnrin mi ò lè káyé obìnrin tó ti ba ayé wọn jẹ́. Mo ti fìgbà kan pàdé ọkùnrin kan rí tó ní virgin lòun máa láìkì jù kóun máa disvirgin lòun máa láìkì jù. Tí obìnrin ọ̀hún bá fún ẹ ní virginity ẹ̀ ní free of charge, ó nífẹ̀ẹ́ rẹ ni. Tó bá tún wá já a tán tó wá lé ọmọbìnrin náà dànù, ṣoṣo bí ọkàn rẹ̀ á máa ṣàdúrà fún ẹni. Ọ̀pọ̀ ọmọbìnrin míì ni àwọn ọkùnrin tó ń rìn kiri yẹn ti sọ di single mother káàkiri. Lóòótọ́ àwọn obìnrin náà lè má níwà, ṣùgbọ́n ṣé bó mọ̀ tẹ́lẹ̀ kó tó fún wọn lóyún? Ṣé bó mọ̀ tẹ́lẹ̀ kó tó bà lé wọn? Kò sẹ́ni tó mọ̀ tòótọ́, ṣùgbọ́n ẹja rọra ṣèkà. Ẹ jọ̀ọ́ tá a bá ro ti ra wa, ẹja ro tàwọn ọmọ wa tàbí àwa òbí náà. Ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa obìnrin, ó ṣe pàtàkì, àtọmọ wa ọkùnrin. Ẹ jọ̀ọ́ nítorí ìtọ́lọ́run. Àmọ̀ràn mi àti ẹ̀bẹ̀ mi fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí àwọn èèyàn ti ṣẹ̀ ni pé kẹ́ jọ̀ọ́ ẹ rò ti ikú àti àjíǹde Jésù, ẹ rò ti orúkọ Olódùmarè adániwáyé tó dá wa sáyé. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká foríjì, please. Mo mọ̀ pé a lè dáríjì, ṣùgbọ́n kó má tán nínú wa. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó wá láti inú ọkàn wa, ká foríjì, ká fi wọ́n lẹ̀ fún Ọlọ́run. Ẹ jẹ́ á fi wọ́n lẹ̀ sí ìdájọ́ Ọlọ́run. Tó bá wù wọ́n kí wọ́n wá Ọlọ́run lọ fún àánú, fún ìdáríjì. Tó bá dẹ̀ wù wọ́n kó máa ṣèkà tán sì ń ṣe yẹn kiri. Ẹ jọ̀ọ́ nítorí
torí tọlọ́run